Aláròyé máa wí o. Yunkẹyunkẹ ti sú Yẹmi ló bá fọ̀bẹ gé Kinni Ọkọ ẹ̀. Títí tá a fi parí àkójọ ìròyìn yìí ní baálé ilé kan Ìdòwú Adébọ̀wálé ṣì wà nínú ìrora pẹ̀lú bí ìyàwó tó fẹ́ sílé ṣe ṣe é léṣe níbi tó léwu gbáà lágọ̀ọ́ ara ẹ̀. Díẹ̀ ló sì kù kó fi nǹkan gé Kinni abẹ́ ẹ̀ sọnù pátápátá. Gẹ́gẹ́ báláròyé ṣe gbọ́, ọ̀rọ̀ kan ló ṣe bí ìjà láàrin Ìdòwú pẹ̀lú ìyàwó ẹ̀ tó ń jẹ́ Yẹmi Ògúnlànà tí ọ̀rọ̀ náà sì di ohun tí àwọn méjèèjì ń pariwo lé ara wọn lórí. Láàárọ̀ kùtù ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 15 oṣù kẹwàá ọdún yìí níṣẹ̀lẹ̀ ń wáyé. Bí ìgbà tí wọ́n kàn ń jiyàn lásán lọ̀rọ̀ náà jọ lójú àwọn ará àdúgbò nígbà tí kinní ọ̀hún kọ́kọ́ bẹ̀rẹ̀ títí tí àwọn méjèèjì fi kọlu ara wọn. Nígbà tí àwọn èèyàn yóò sì fi súnmọ́ wọn, ìjàmbá ti ṣe Yẹmi, ìyàwó ẹ̀ ti yá ní nǹkan lábẹ́. Ọlọ́run pàápàá ni kò jẹ́ kí atiláwí ọkùnrin náà gé sọnù pátápátá. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Òdútọ́lá fìdí ìròyìn yìí múlẹ̀ fáláròyé nínú àtẹ̀jáde tó fi ṣọwọ́ sákọ̀ròyìn wa pé ọ̀gbẹ́ni Adébọ̀wálé ló fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn agbófinró létí ní kété tí orí kó yọ lọ́wọ́ ọ̀dájú obìnrin náà. Lójú ẹsẹ̀ láwọn èèyàn wa ìyẹn àwọn ọlọ́pàá ti lọ síbẹ̀ tí wọ́n sì mú afurasí ọ̀daràn náà pẹ̀lú nǹkan tó fi gé Kinni Ọkọ ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́mi nìṣó. Títí tá a fi parí àkójọ ìròyìn yìí, wọ́n ti ń ṣètò láti gbé obìnrin náà lọ sí ẹ̀ka tó ń ṣèwádìí ẹ̀sùn ọ̀daràn lábẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ìyẹn State Criminal Investigation Department SCID tó wà lélẹ́wẹ̀ẹ́ràn lábẹ́òkúta tí ṣe olú ìlú ìpínlẹ̀ náà fún ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí. Ó ṣeé ṣe kí wọ́n gbé obìnrin náà lọ sí kóòtù láàrin ọ̀sẹ̀ yìí láti jẹ́jọ́ ẹ̀sùn ọ̀daràn níwájú adájọ́. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.